ọdún mẹ́wàá lórí àlééfà ọlá. Kìnìún kẹta Olaifa mi kàbíyèsí ẹ. Aláyélúwà ìdí ẹ̀dẹ́ mi Adéwálé. Aláṣẹ ti Ìláṣẹ Kingdom níyẹwà Ogun State. Adúpẹ́ Ọlọ́run ó ṣe. Ọdún mẹ́wàá lórí àlééfà wa sá. Orúkọ mi ni Aláyélúwà Ọba John Adewale Olaifa Kìnìún the third Alase of Ilase Kingdom. À ń ṣe ọdún kẹwàá tí mo pé lórí àpèrè àwọn baba ńlá mi. Àwọn ni ó fà á tí gbogbo àwọn èèyàn fi wá bá wa ṣàjọyọ̀. Kìnìún olóla àjù adé orí ọ̀kì. Kìnìún olóla àjù adé orí ọ̀kì. Apẹran láyé rọ́bẹ̀. Apẹran láyé rọ́bẹ̀ o. Ẹ̀yà kìnìún Júdà. Ẹ̀yà kìnìún Júdà. Ọdún mẹ́wàá lórí àlééfà ọlá. Orúkọ mi ni Alayelúwà Ọba Ẹ̀dá Dr. Josiah Ọlánrewájú. Ilé mo bá dé àyìnà ìkúyà mi kọ́ àkọ́kọ́ ẹ̀ńtọ́lọ́ ń gbèlú ọ̀tọ̀lé lọ́wọ́ àti gbogbo àgbègbè the paramount ruler of Otawuri Kingdom. Ó ti wà ní ìlàjì láti bí ọjọ́ mẹ́ta. Nǹkan tó fà á ni pé kábíyèsí aláṣẹ ó ń ṣe ọdún mẹ́wàá lénìí tí ó rẹ̀ ń ṣe agbára ẹ̀ àwọn náà dúpẹ́ fọlọ́run ni. Torí bí tí oníire bá ti ń ṣe kan èèyàn rẹ̀ ò gbọ́dọ̀ kúrò ń bẹ̀. Òun lè ṣeré wa ní ìlàṣẹ o pé kí wọ́n ta òkìtì tọ́ba ní báwo ni tọ̀bọ̀ ṣe jẹ́ ẹni atúmí sọ ni o àwa lè sọ tó pọ̀ jù nípa kábíyèsí aláṣẹ ẹni tí mo ní gbẹ́kẹ̀lé sí tó pọ̀ jù ni torí bàbá tí wọn náà ló kọ́ àwọn náà tàwa lórí ìjókòó yìí àwọn náà máa ń sọ fún wọn pé kọ́ bá di bàbá yìí sọ fún wa pé ká ṣe wọn ọ̀dẹ kọjá kọ́tà náà bá sọ àwa ń sọ pọ́lọ́hún ti gbà fún tó pọ́lọ́ tó máa gbà fún jù bẹ́ẹ̀ lọ dóró farabalẹ̀ ó gbẹ̀kọ́ ọba tó da gidi ni bẹ́ẹ̀ gbàdúrà fún àdúrà ẹ̀ ti gbà tó bá fẹ́ ṣe ogún ọdún ọgbọ̀n ọdún àjọmọ̀ wà ń bẹ̀ náà ni tó bá ṣe ogójì ọdún àjọmọ̀ wà ń bẹ̀ ni. Aláyélúwà Ọba John Adéwálé Àyìndé Adémi Ọmọláfa aláṣẹ tìlú Ìláṣẹ Kingdom Yewa Ogun State kábíyèsí akú oríire tó ní o ọdún mẹ́wàá olórí àlééfà ọba Aláyélúwà àwọn tá a bá yín ṣe mẹ́wàá àpéjú àṣẹ̀ẹ́dógún àṣẹlógúnlógún gbogbo àtọ̀ ẹ̀ àgbẹ̀ gbogbo orúmọlẹ̀ wọn máa jẹ́ kábíyèsí bẹ́ẹ̀ bá ti ń pé gba mílíọ̀nù yóò máa jẹ́ adìapẹ́ lórí Adéwálé Àyìndé Ọláfà mi àgbẹ̀. ẹ̀ ń tukọ̀ ìlú láṣẹ̀bọ̀ ọdún mẹ́wàá adúpẹ́ Ọlọ́run bó ṣe bá wọ́n ṣe kábíyèsí ní mò ń ṣe kọ́ ara mi àwọn onílẹ̀ ní àwọn tó bí ẹ̀ lọ́mọ Àyìndé onílẹ̀ ló ń lò lẹ́ o lórúkọ gbogbo ọba ládéládé àwọn kábíyèsí wọ́n ní kí yín gbogbo ọba tó ń bẹ ní kalẹ̀ bí kẹ́ẹ̀ka mẹ́wàá yìí kó dúró bí ọdún kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lógúnlógún lọ́gbọ̀n.
torí pé kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣe ṣùgbọ́n tíyàn bá ti wà nínú ìlú tó jẹ́ pé kò kọ́ ọ̀tọ̀mọdé tàgbà á fàyàn mọ́ra à ń ṣètìlú gbogbo nǹkan tí ìlú fẹ́ náà là ń gbìyànjú láti fẹ́ èyí ló jẹ́ kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti máa tẹ̀síwájú. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ṣe wá ń yàtọ̀ débi tó dé torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìláṣẹ ẹ̀yìn láwa inú òkùnkùn gan-an nílùú yìí wà. látìgbà tá a ti dé pẹ̀lú akitiyan wa àti tàwọn ènìyàn a rí pé àwọn ìjọba bẹ̀rẹ̀ sí rántí wa sí rere àwọn ohun mèremère iná ti gbé wọlé tí a sì tún retí pé wọ́n á bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ síwájú àti síwájú sí. Oníláṣẹ ọ̀rọ̀ ẹ̀kọ́ rárá. Kábíyèsí Àyìndé ọdún bá wà lórí àlééfà ọlá Aláyélúwà Oníláṣẹ àti kábíyèsí ilẹ̀ Olúṣọlá kábíyèsí ọlá níyàn àwòtà Àyìndé mi gbọ́ làwọn. orúkọ mi ni His Royal Majesty Ọba Yisa Olúṣọlá Adéníyì Ọláníyàn onípòkí àti gbogbo ilẹ̀ pòkí alápapọ̀ ọba tí wọ́n ń ṣe ọdún mẹ́wàá lónìí àjọ ń ṣe ọba John Adéwálé Aláṣẹ ti Ìláṣẹ àsúmọ́ra dáadáa gan ẹni tí mo dẹ̀ nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ èèyàn tí ó máa ń sọ bó ṣe yẹ kó rí tó bá ń dúró bí ọba níyàn bá wọ̀ yìí ẹ̀ náà pé yẹn wà lẹ́yìn yẹn mo wá gbà ládùúrà pé kábíyèsí aṣọ ọgbọ̀n ọdún a tún ṣe jù bẹ́ẹ̀ lọ nínú owó ọlá ńlá ẹ̀mí gígùn àti àlàáfíà ara lásìkò tí wọn eku wa tó wà máa kébi eku ẹ̀yà máa kébi ẹ̀yẹ ọmọ èèyàn á dẹ̀ máa fọ ìbí ọmọ èèyàn á dẹ̀ jọ láṣẹ pẹ́pẹ́pẹ́. Kábíyèsí Ọlọ́fin máa wọlé Àdìmúlà Ládòdò máa wọlé ìbá mẹ́rìndínlógún. orúkọ mi ni Aláyélúwà ọba Olúṣọlá Idris Adébọ̀wálé Lamido Sọlọ ọ̀tẹ́nibọ̀tẹ́mọ́lẹ̀ the second Ọlọ́fin Àdìmúlà ẹrù jẹjẹ ọkọ àjẹ́ láṣẹ ìbá mẹ́rìndínlógún ilẹ̀ Àwórì Ọlọ́fin Àdìmúlà alọba of Adodo Kingdom Àwórì land èyí tí a fi wá sí bíbá ilé ìnira wá bá kábíyèsí ọba Ìláṣẹ wá bá wọn ṣe àjọyọ̀ pé wọ́n pé ọdún mẹ́wàá ní orí àléfà babalá bàbá wọn a rí pé látìgbà tí wọ́n ti dé gbogbo nǹkan lọ déédéé ìlú Ìláṣẹ dẹ̀ ń dàgbàsókè a kò máa gbàdúrà fún wọn lénìí ni pé lágbára Elédùmarè èyí tí wọ́n ń ṣe lénìí kò ní jẹ́ ọ̀kan tó kù fún wọn wọ́n á ṣe 30 wọ́n á ṣe 100 nínú àlàáfíà nínú ẹ̀mí gígùn nínú owó àyè tí wọ́n ṣe ládùúrà fún wọn léyìí lágbára wọn lálẹ́ àdó lágbára ọ̀tẹ́nibọ̀tẹ́mọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ àṣẹmọ́ wọn lára ìlú Ìláṣẹ ò ní bàjẹ́ ìlú Àwórì ò ní bàjẹ́ Ogun State ò ní bàjẹ́ Nàìjíríà ò ní bàjẹ́. nínú ìlú yìí ń sìn à ń fẹ́ ilé ìwòsàn tí àwọn aláboyún àti àwọn aláìlera ti lè máa gba ìtọ́jú. ẹ̀kejì à ń fẹ́ iléèwé tí alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti secondary school àwọn ọ̀nà tó kúrò nílùú yìí tó jáde sí ìlú mi so à ń fẹ́ kí ìjọba kan bá fojú wò. Àyìndé Olúwàyè araba ń bí ọkùnrin ogun o Àyìndé Olúwàyè ìbà araba ń bí ọkùnrin ogun akọrin kápẹ́dé dáwọn lára yá iṣẹ́ oríran mi ni mo ń jẹ́ kápẹ́dé fọ́kẹ́ra bàbá mú jọjọ láfi ń jẹ lídà ní tiwa o Àyìndé Olúwàyè ìbà araba ń bí ọkùnrin ogun o Àyìndé Olúwàyè ìbà araba ń bí ọkùnrin ogun. orúkọ tèmi ni His Royal Majesty Aláyélúwà ọba Olúṣèyí Nílérò ìlú Fẹ́milọ́ba Ọlọ́kọjọ́bí ẹlẹ́kẹta èmi ní aboro ti ìlú Ìbèṣè ní agbègbè Yewa nípínlẹ̀ Ògùn. Aboro ti ìlú Ìbèṣè
ẹ kú àdúró tí mo kí. kábíyèsí aláṣẹ ó jẹ́ ọba kan tí ó kóyàn mọ́ra, ọba tó kó àwọn ọba ẹgbẹ́ mọ́ra, ọba tó kó ẹbí mọ́ra, ọba tó kó ìlú mọ́ra. Ó dẹ̀ jẹ́ ọba kan pàtàkì ní Yewa Traditional Council. Ọdún kẹwàá tí kábíyèsí wà lórí ìtẹ́ lẹ́ni òun ni gbogbo àṣẹ wà ń bí. Tẹ́ bá wo àtọ̀tún àtòsí wa ẹ rí i pé àwọn ọba pọ̀ ń bí dáadáa lẹ́ni. Mo ń gbàládùra àtúmọ̀ máa rí development tó tún máa pọ̀ jù báyìí lọ. Gbogbo àwọn ọmọ ìlú yìí máa máa ṣoríire. Irú nǹkan báyìí òun làwọn máa bára wa ṣe o. Olùdáṣẹ adéapẹ́ lórí ẹ̀ o kábíyèsí. Adéapẹ́ lórí ẹ̀ kábíyèsí. Olùdáṣẹ adéapẹ́ lórí ẹ̀ o kábíyèsí. Ọba John Adewale Ayinde. Orúkọ mi ni ọba Itu Ọlásùnkànmí Yusuf Ọládẹ̀yìndé. Ilé ni mo bá dé kejì oní Igbóko of Igbóko Àwórì Gbẹ̀sà. Lásùnkànmí. Onígbógo ti ló sàdá. Eléyìí tí a wá ṣe níbà ilé ni òun ni láti wá fi yẹ ọba Adéwálé Ọláìfá John fún ayẹyẹ ọdún kẹwàá lórí àléfà. A gbàdúrà pé wọ́n á ṣe ní gbalẹ́gbà ọdún láyé, wọ́n ti ṣọdún mẹ́wàá àjọ gbójúṣe ọgbọ̀n ọdún ni. Eléyìí tí a wá ṣe ya níbi ṣàṣemọ́ fún un. Aláyélúwà ọba John Adéwálé Àyìndé Adémi Ọmọláfa aláṣẹ tìlú Ìláṣẹ Kingdom Yewa Ogun State kábíyèsí akú oríire tó ní o ọdún mẹ́wàá olórí àlééfà ọba Aláyélúwà àwọn tá a bá yín ṣe mẹ́wàá à á péjú à á ṣe ẹ̀ẹ́dógún à á ṣe lógúnlógún gbogbo àtọ̀ ẹ̀ àgbẹ̀. Orúkọ tèmi ni ọba Buhari Makinde Ọlọ́ládé oníwòye of Ìwòye Yewa Land Ìlúfẹ́mi lóyè kejì Arabigbade second. Mo bẹ̀ Ọlọ́run ọba láàánú tó jẹ́ kí ilẹ̀ ní ìmọ̀ gbogbo ìgbà tí wọ́n bá lò lórí àpèrè kí wọ́n borí gbogbo àwọn ọ̀tá wọn ní kọ̀ọ̀kan báyìí. Òkè báyìí lẹ mú ro sí òkè ní kọ́lá wọn máa lọ pẹ̀lú ògo Ọlọ́run ọba láàánú tó ní gbogbo nǹkan tó máa ń gbà fẹ́ dà kó gbà fún wọn. Ipò tán wà kó má fi gbóná mọ́ wọn kó dẹ̀ má gbóná mímí náà pẹ̀lú ògo Ọlọ́run ọba wọn máa fi àlàáfíà ló gbà ọkàn wọn balẹ̀ takẹ̀ṣẹ́ báyìí ní iṣẹ́ láwùjọ àbáta lọ́gẹ̀ wọn bá dá òun lòrìṣọ́ kì í gbà orí kì í fọ́ àwọn ẹ̀dọ̀ kì í dùn mí òtútù kì í mẹ́jọ lálẹ́ odò èyí tí mo wí àrò ti rọmọ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. gbogbo orú wọn lè wọn máa ń jẹ kábíyèsí bẹ́ẹ̀ bá ti ń pè gba mílíọ̀nù yóò máa ń jẹ Adéapẹ́ lórí Adéwálé Àyìndé Ọláìfá mi àgbé ẹ̀ ń tukọ̀ ìlú láṣẹ̀bọ̀ ọdún mẹ́wàá adúpẹ́ Ọlọ́run bó ṣe bá wọn ṣe kábíyèsí ní mò ń ṣe kọ́ ara mi àwọn onílẹ̀ ní àwọn tó bí ẹ lọ́mọ àìdè. A dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. A dúpẹ́ lọ́wọ́ àwọn ládéládé. A dúpẹ́ lọ́wọ́ sẹ́nẹ́tọ̀ wa sẹ́nẹ́tọ̀ Ọlámilékan Yáyì. A dúpẹ́ lọ́wọ́ deputy governor Alhaja Naimat Salako. A dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Ìláṣẹ. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n dúró tiwa Ọlábísí Akínlolú ààrẹ Ìláṣẹ. A dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Wọ́n ṣe gan Alhaji Fatai Agbakin Ọ̀túnba Titus Babajide Oppressor Ọba Bashir Akínọlá Onítàsúnba àti Tàsúnba ní Benin Republic. Wọ́n fi onípòkíá kí gbogbo ọba Ẹ̀kọ́kíá local government. Mo dẹ̀ fi primary ruler Olúgbénlé mo fi kí gbogbo ọba Yewa pátápátá àti ní Ogun state. Mo fi Tìmì Àgbàlé mo fi kí gbogbo ọba Ọ̀ṣun state pé wọ́n ṣe. Mo fi Àsẹ́yìn Ọ̀kẹrẹ mo fi kí gbogbo ọba Ọ̀yọ́ state. Mo fi Ọlọ́fà tìlú Ọ̀fà àti kábíyèsí Onípẹ̀ mo fi kí gbogbo ọba Kwara state pé wọ́n ṣe. Mo kí kábíyèsí ọlọ́tọ̀ ọba Josiah Ẹlẹ́mùbádé Àìná Kúwàmíkù Ògún Àwòrò mo extend dé orí Oníbàẹ̀kùn ọba Sulaimon Rashade Raji. Mo fi wọ́n kí gbogbo ọba Lagos state. Kwame ọ̀rẹ́ mi dáadáa nìyẹn ti Sẹ́jọ́rọ́ mo kí òun náà. Mo wá fi Ọ̀nẹ́rìṣà ti gbogbo Ilé Ifẹ̀ mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá pé wọ́n ṣe é wò. A dúpẹ́ lọ́wọ́ wọn o Ọlọ́run wọn ní fi gbogbo wálẹ̀ a máa ríra lọ́dún o.